ni wá ẹgbẹ́ Tampa ni wá o. Theatre Art and Motion Picture Practitioners Association of Nigeria ẹgbẹ́ Tampa ni wá. Nínú ẹgbẹ́ wa agbóṣùbà ńlá fún gómìnà wa nípínlẹ̀ Kwara Abdulramani Abdulrasaki fún iṣẹ́ rere tí wọ́n ṣe nípínlẹ̀ Kwara ẹ̀kú iṣẹ́. Afẹ́ni tí ò ríran ni ó sọ pé òun ò rí pé Kwara ti yàtọ̀ pátápátá. Gómìnà wa Abdulramani Abdulrasaki ẹgbẹ́ Tampa ló ń kí yín o ẹ̀kú iṣẹ́. Gómìnà wa ní Kwara Abdulramani Abdulrasaki ẹ̀kú iṣẹ́ o ẹ̀kú iṣẹ́ o. Ẹgbẹ́ òṣèré Tampa ti ń bẹ nípínlẹ̀ Kwara ló ń kí i pé ẹ̀kú iṣẹ́. Gbogbo ojú lórí iṣẹ́ tẹ̀ ń ṣe gbogbo èèyàn ló mọ̀. Gómìnà wa Abdulramani Abdulrasaki iṣẹ́ tẹ̀ ń ṣe nípínlẹ̀ Kwara ò ló ń kà rárá. Mélòó la fẹ́ kà lẹ́yìn àdìpẹ́lẹ́? Ṣé overhead bridge ti ń bẹ níwájú A division nílọrin la fẹ́ sọ ni? Àbí ti táǹkẹ̀ University Road nílọrin? Àbí ti gbogbo ojú ọ̀nà tẹ́ ẹ tún ṣe? Tàbí ti gbogbo ojú ọ̀nà tẹ́ ẹ tún ṣe pátápátá? Àìmọye àdúgbò tẹ́ ẹ fi íńtálọ́ọ̀kì tún gbogbo àdúgbò wọn ṣe. Gbogbo iléèwé tí ń bẹ níjọba ìbílẹ̀ lọ́kọ̀ọ̀kan lẹ tún ṣe. Ẹ̀kọ́ iléèwé tún padà wá yàtọ̀. Àìmọye ilé ìwé ẹ̀kọ́ tẹ́ ẹ tún kọ́ síjọba mìíràn wò. Àdúgbò tí ó níná ẹ fún wọn níná sólà. Kò sí òkùnkùn mọ́ gbogbo olúlọ́mọlẹ̀ lọ́mìnrin gidi. Ẹ wọlé tí wọ́n kọ́ sí Ministry of Work nílọrin. Wọ́n tún ti tún Kwara hòtẹ́ẹ̀lì ṣe. Ilé-iṣẹ́ revenue wa wá dàbí ìlú ọba. Ṣé bẹ́ẹ̀ rí i pé gọ́ọ̀mẹ́ntì òsì wa ti yàtọ̀ pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Kwara ló jẹ nínú ìjọba Abdulramani Abdulrasaki. Àwọn opó tí ọlọ́kọ̀ wọ́n jẹ nínú ìjọba rẹ̀. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n gbádùn ìjọba rẹ̀. Àwọn oníṣẹ́ ọwọ́ mo ní wọ́n gbádùn ìjọba Abdulramani Abdulrasaki. Àwọn oníṣòwò wọ́n jẹ nínú ìjọba rẹ̀. Kò sí ọmọ Kwara tí ó gbádùn ìjọba Abdulramani Abdulrasaki. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo lọ́gbàlọ́gbà àwọn oníṣẹ́ àgbẹ̀ wọ́n jẹ nínú ìjọba Abdulramani Abdulrasaki. Nípínlẹ̀ Kwara ìjọba rere ta ní ti ń ṣiṣẹ́ rẹ̀. Akíọ́ o gbogbo ọmọ ẹgbẹ́ Tampa pátápátá ní iṣẹ́ ọwọ́ rẹ̀. Sugar Factory Production èyí tí ó pé méjì ní gbogbo Nàìjíríà níbi tí ó ti máa gbé àwa òṣèré orí ìtàgé lárugẹ tá a máa gbé sinimá tó yẹ lárugẹ. Adúpẹ́ pẹ́ òkun gbogbo òṣèré ń dúpẹ́. Àwa tún dúpẹ́ fún sinimá òsì èyí tí ń bẹ níwájú gọ́ọ̀mẹ́ntì òsì nílọrin. Gbogbo àwọn iṣẹ́ ìlọ́jọ́ wa lójú la fi wá ní ká máa kí gómìnà wa kó ṣeun. Bẹ́ẹ̀ni bá ṣeun ẹjẹ́ sọ kó ṣeun. Bẹ́ẹ̀yàn bá ṣeun ṣe ẹjẹ́ ká kí olúwa rẹ̀ kó ṣe yàn. Abdulramani Abdulrasaki gómìnà wa nípínlẹ̀ Kwara ní ó wá jẹ́ kí n bá ọ̀rẹ́lẹ̀ bàbá rẹ̀ bàbá pèrè akọni àfidàlálẹ̀ gàràgà. Gómìnà wa Abdulramani Abdulrasaki ẹgbẹ́ Tampa ló ń kí yín o ẹ̀kú iṣẹ́. Abdulramani Abdulrasaki aládé o ọmọ gbọ́ agbọ́mọ tí ó jẹ́ ni ó lè bàbá tó bí ọlọ́mọ ọmọ agbọ́mọ tí ó jẹ́ ọmọ agbónígbà orí kéke dàgbà yìí ará ọjọ́ wọn ọmọ agbẹ́gi urúkú tí mo mú ti láyàbá pàrífàgì nídà sọ́gídọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn ọjọ́ kan tí wọ́n tó kọ́ ọ̀nà ń fọ́ wálé igi apá ń sáré igi ìrókò ń sáré gbogbo igi oko ní sáré ikú gíjogíjo àìlágbà yìí ará ọjọ́ wọn pẹ̀lú ọmọ ọlọ́jà ẹ̀mí ọmọ akọ bí ẹni kú bẹ́sẹ̀ kọ̀ǹkọ̀sọ̀ wọn kú ọ̀mí dànù. Abdulramani Abdulrasaki gómìnà wa gómìnà rere nípínlẹ̀ Kwara ṣé bá ń gbọ́ bí mo ṣe ń bá ọkùnrin náà bàbá rẹ̀
àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jà á sọmọ ọlọ́jẹ́ ńlé bàbá rẹ̀ níjọ́hun ẹrú ọlọ́jẹ́ nípamọ́ ọlọ́jẹ́ lòun ìwọ̀fọ̀ ọlọ́jẹ́ nípamọ́ ọlọ́jẹ́ lòun ọmọ bíbí inú àrè ọ̀jẹ́ yún eléyìí àwọn bàbá tó bí ọlọ́mọ àwọn nìkan mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n wọnú igbó kí wọ́n lọ rè kégi kígi ó lójú kígi lẹ́nu kígi ní kọ́ńkọ̀sọ̀ dọ́mọdọ́mọ kígi lápẹ̀tẹ̀ péńpé lórí oko tí a mọ̀ wípé ẹrú ọlọ́jẹ́ bí ti wọnú igbó ti ń gégi kíní kan dún wìrìwìrì gómìnà àmọ́ gbọ́ ó ní kíní kan dún wìrìwìrì lọ́rùn gi lọ́ba sẹ́dùn lẹ́ lọ́ba wálé ìwọ̀fọ̀ ọlọ́jẹ́ ọlọ́mọ bíbí ọ̀jẹ́ lòun wọn ní kọ́ wọ gbó kọ́ lọ gégi kí wọ́n wá gbégi wálé kígi wọ́n gbẹ́gi kígi lójú kígi lẹ́nu kígi ní kọ́ńkọ̀sọ̀ dọ́mọdọ́mọ kígi lápẹ̀tẹ̀ péńpé lórí oko ìwọ̀fọ̀ ọlọ́jẹ́ mo ní kò lè gbẹ́gi bí ti ń gégi kíní kan dún wìrìwìrì dún yùmùyùmù lọ́ba sẹ́dùn lẹ́ lọ́ba wálé ìgbà tó do ìhàn bàbá rẹ̀ ní bá wọgbó bàbá lọ gégi kíní kan dún wíkún kíní kan dún wíkún kíní kan dún wìrìwìrì lọ́rùn gi bàbá tó bí ọlọ́mọ ọ̀jẹ̀ pagida sọ́gídé èèyàn òun náà lọ́wọ́ gégi tó wá gbẹ́gi wálé tó wá gbẹ́gi tígi lójú tígi lẹ́nu tígi ní kọ́kọ́sọ̀ dọ́mọ tígi wá lápẹ̀tẹ̀ péńpé lórí oko ẹ̀rí bí n bá kọ́mọ ọlọ́jẹ́ wọn ní tètè sinmi apẹpẹ gómìnà wa nípínlẹ̀ Kwara lẹ́fí àṣeyọrí ní tiẹ̀ o adúpẹ́ pẹ́ òkun gbogbo ọmọ ẹgbẹ́ tampan lápapọ̀ lábẹ́ èmi gómìnà wọn Muhammadu Taofiki Torotoro ayọ̀ fẹ́ bá alẹ́ pérépéré. Afẹ́ni tí ò ríran ló sọ pé òun ò rí pé Kwara ti yàtọ̀ pátápátá. Gómìnà wa Abudulramani Abudulrasaki ẹgbẹ́ tampa ló kì í yín o ẹ kú iṣẹ́.